wípé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní. Orúkọ tó mi padà Ọmọbọ̀rẹ̀wò ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́. Bó tẹ́ ìgbà kọ́re tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní, abẹ́ kẹlẹ́ wa subscribe orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kẹlẹ́ wa àti ẹ̀rọ sábẹ̀ kẹlẹ́ jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọ̀kan. Wọ́n gbàgbé láti share, láti like, láti fi kọ́mẹ́ǹtì yín ránṣẹ́ bí a bá ṣe máa ètò wa fún lónìí kí ni ohun tá a tún mú wá fún yín. Ẹ rí i pé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tọ̀ wọ́n tọ̀ lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told. Lónìí kí làwọn tá a mú wá fún ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní. Mo ń bọ̀ mi ò tí ì dé. Mẹ́sẹ̀gì sí Aláàfin gangan àti gbogbo àwọn ìtòrìjà Aláàfin àtàtà bá jẹ́ ojúlówó mo lè sọ̀rọ̀ tọ́kẹ́lómi pè mí lọ́mọ àlè ó wà òkè ìyẹn ò ṣe tuntun ọlọ́pọlọ tó lè digest ẹ̀ nínú ọmọ Yorùbá most especially ọlọ́pọlọ tó lè digest ẹ̀ nínú Ọ̀yọ́ Aláàfin. Yorùbá ní yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ sánlẹ̀ ọkọ yọké. Olódùmarè o ọba jídára ẹ tí rí nǹkan kan ẹ tí rí kíni o ẹ ò tí rí nǹkan kan. Gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Mo rò pé èèyàn wa tí ẹ ń follow program mi tẹ́ bá wo program tí mo ṣe last mo ní lérí ìpàdé àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba tó wáyé ní ìlú Èkó. Mo ní àwọn ẹgbẹ́ kan táwọn sí Aláàfin Ọ̀yọ́ in diaspora wọ́n fẹ́ pé àwọn ìgbìmọ̀ tí ó ṣagbátẹrù ètò yẹn wọ́n fẹ́ pè wọ́n lẹ́jọ́ gẹ́gẹ́ bí lẹ́tà tí wọ́n kọ sí àwọn Senate wípé kí wọ́n withdraw Ọọ̀ni of Ifẹ̀ gẹ́gẹ́ bí co-chairman olórí àwọn lọ́balọ́ba orílẹ̀-èdè Nàìjíríà. Àṣé àti rí nǹkan kan àṣé kí ní ń já wọn jẹ burúkú àṣọ táwọn lára àṣé wọn ara wọn lè gbà mọ́ speaker wọn wá jáde speaker gbogbo ọmọ Ọ̀yọ́ pápátá in the both home in diaspora brother mi Almaroof ààrẹ Almaroof jẹ́ kí n fi ààrẹ sí aṣọ kan lára torí pé ẹ mọ̀ tán ni ṣe rí a sọ̀rọ̀ lórí social media tá a ṣe ń sọ yìí ìyẹn kọ́ ni wọ́n ń pè lọ́rọ̀. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n mọ history wọ́n dẹ̀ ní àwọn history ní archive wọn. Níbo ni Aláàfin Ọ̀yọ́ ti jẹ́ aṣáájú àwọn lọ́balọ́ba ní Nàìjíríà? Almaroof àti Laji Abbas tí wọ́n sọ wípé ìpàdé ìdákọ́ńkọ́ ti wà láàrin Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́ ẹ̀ ń parọ́ ni Ọ̀yọ́ ló so inú mọ́dọ̀bálẹ̀. Almaroof ẹ̀yin ni mo bá ń lọ́rọ̀ ọ̀rọ̀ ìka yín lára tó bẹ̀ gẹ́ ọba ò pẹ́ o orílẹ̀ sọ pé ọba pẹ́ débẹ̀ yìí kò pẹ́ débẹ̀ rárá àtọ̀ ó tètè débẹ̀. Ayé tó yẹ Aláàfin ni wọ́n fi Aláàfin sí. Yálà wọ́n wá padà gbé Aláàfin sókè but kì í ṣe podium tí wọ́n ti give speech mọ́ another place. Ẹ bá wo máa rí pé another place ni kó jẹ́ AI o kó jẹ́ real o ẹ rí wípé another place. Ẹ dẹ̀ rí pé tẹ bá wo picture dáadáa wọ́n kọ Ọọ̀ni co-chairman then Southern Sokoto chairman wọ́n dẹ̀ gbé Ọ̀yọ́ state síwájú Aláàfin whether it is AI or what I don't know ojú ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n kíní kan ló pa mí lẹ́rìn nínú àwọn ọ̀rọ̀ tí brother Almaroof sọ aṣọ kan lára tó báyìí. Ẹ jẹ́ kí èmi àti yín ẹ jẹ́ kájọ lọ farabalẹ̀ kájọ gbọ́ ọ̀rọ̀ tí brother mi yìí ọ̀rọ̀ tí wọ́n sọ ká máa fún wọn lésì ní sẹ́ńtẹ̀lẹ̀ ẹ má bá mi ká lọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kéré bọ̀ mo fẹ́ ká mú ọ̀rọ̀ yìí dání dáadáa. Mẹ́sẹ̀gì yìí gangan mò ń pàṣẹ mẹ́sẹ̀gì yìí sí Ọ̀yọ́ Aláàfin. Mò ń pàṣẹ ṣe rí àwọn òyìnbó ní enough is enough eléyìí tí ń pọ̀ jù. Bàbá wa Ọ̀wọ́ Adé Ẹlẹ́wọ̀ Ẹ̀tùwọ̀n kábíyèsí ṣe rí alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká tún inú ilé ṣe ká tó tún ìta ṣe. Mo mọ̀ pé mo ní authorization láti bá kábíyèsí sọ̀rọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ̀ àwọn nǹkan kan wà tí ó yẹ kí gbogbo èèyàn gbọ́ tí kábíyèsí gan ò ní lè jíṣẹ́. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ pass message sí àwọn protocol Aláàfin àwọn tí wọ́n wà ní in charge bí bàbá ṣe ń jáde
kí ló dé bá a bá tiẹ̀ jọba rí ṣe bá ọba Lámídì Adéyẹmí jọba. now Al-Maroof ni ó yẹ kí àwọn túnú ló ṣe káwọn tó ṣe ta ó tó bẹ̀ báyìí ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yẹ kẹ́ túnú lè ṣe ẹ rí adìyẹ yín tó ń ṣe sínú ìsásùn ni inú pósí ara ẹ̀ náà ló ń ṣu sí ibi ẹ fẹ́ kọ́kọ́ ṣètà ni ẹ fẹ́ bọ́ ọ ní fàkàǹgbà ẹ fẹ́ bá ọ ní dọ́gba ẹ fẹ́ bá ọ ní ẹ fẹ́ bá figagbága n tó ń ṣe yín nù ẹ wá rò pé ìta ẹ wá bẹ̀rẹ̀ sí ní rí ẹ̀tẹ́ àti àbùkù irú Al-Maroof náà ló sì ti ọba yìí pé kó bọ́ta òun lórí aládé ilẹ̀ Yorùbá now ẹ ti wá rí àwọn àbùkù àti ẹ̀tẹ́ èyí tó ń kan ọba yìí níta ẹ wá ní kẹtùn wá padà wálé kẹ wá re-strategize bẹ ṣe fẹ́ lò àwọn kì í ṣe bẹ́ẹ̀ àwọn àṣẹ bẹ́ẹ̀ ẹ dẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ sọ pọ̀ ṣùgbọ́n mo fẹ́ máa bá yín mú ní sísẹ̀ntẹ̀lé wípé ọmọdé tó bá sọ pé ẹnu àgbárùn ni kó náà kó múra Yorùbá ní tọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà Ààrẹ Al-Maroof kì í ṣe ká wá sórí social media ká set camera síwájú báyìí á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni wọ́n ń pè ní kéèyàn mọ ìtàn àti history ohun tó dá ìlú oníkálukú but kéèyàn lè sọ̀rọ̀ lórí òtítọ́ àti òdodo àti bí nǹkan bá ṣe ń lọ ni wọ́n ń pè ní ẹ̀tọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ kàn ń sọ out of hatred pé ẹ ní as in ẹ mọ̀ọ́mọ̀ ń pọ́n Aláàfin Ọ̀yọ́ lé ju bí ohun gangan ṣe tó lọ ni ẹ sì ń jẹ́ kó rí abáyé ń jẹ́ kó rí ẹ̀wú débi wípé wọn ò pé tó yẹ kó ń ṣe ni pé níṣe ló yẹ kó òun bẹ́ tagajì kó òun sì bẹ̀rẹ̀ sí ní bá Ọọ̀ni figagbága ó yà pé onílẹ̀ pàpẹ́ ẹ gbórúkọ yẹn ni Ọọ̀ni la pé kì í ṣe irú yín kì í ṣe irú Aláàfin Ọ̀yọ́ ó dá bẹ́ẹ̀ ṣe ní kí Aláàfin Ọ̀yọ́ padà sílé nítorí pé bí ọmọdé bá fi orí kómi níta ó máa padà sínú ilé náà ni ó dá bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ náà torí pé níta ẹ̀sọ́ yẹn náà dà wípé ẹ jẹ́ ká padà sí inú ilé kẹ́ ẹ lọ tún inú ilé tò bóyá tẹ́ ẹ bá tò láti inú ilé dáadáa bóyá ó ṣeéṣe kí àwọn àbùkù tó ń kan ọwọ́ adé àti àpèrè Aláàfin Ọ̀yọ́ ó ṣeéṣe kó dínkù bọ́ tẹ́ ẹ bá ṣe lọ́nà tó dáa ni o tẹ́ ẹ bá tò lọ́nà tó dáa àti ọ̀nà tó yẹ kẹ́ ẹ fi tò ó tẹ́ ẹ bá ti tò bẹ́ẹ̀ dandan ni kí n tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ kó padà wá àmọ́ tẹ́ ẹ bá tò bẹ́ẹ̀ ẹ tara yín ó bójú bẹ́ẹ̀ tẹ̀ ẹ máa kan àbùkù lérí àbùkù ni àwọn àbùkù lóròǹbò ẹ tí kankan níbi tí wọ́n ti ń tilẹ̀kùn módìdí ọba. Aláàfin Ọ̀yọ́ tá a bá tiẹ̀ jọba rí ṣèbí Gbádégẹṣin Ládìgbòlú jọba láàfin Ọ̀yọ́ tá a bá tiẹ̀ jọba rí Ìbádéyẹmí wọn Adéyẹmí tún jọba láàfin Ọ̀yọ́ àti wàá jọbọ wá dé inú gbogbo wa ń dùn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn ará bí yóò dúró èmi ò ní dárúkọ wọn ò fẹ́ ipò ọba òun ló mú mi tí mo fi sọ̀rọ̀ tí mo sọ́njọ́ sí ó dẹ̀ yé mi bọ̀ àwọn tó yé ló yé kò yé ọ̀pọ̀lọpọ̀ àwa la dẹ̀ mọ̀ àwọn tá a jọ mọ̀ Ọ̀yọ́ la mọ̀ àmọ́ káwọn èèyàn máa pè káwọn ọmọ Ọ̀yọ́ máa ní ẹ ṣó nìkan lọmọ Ọ̀yọ́ ni èmi nìkan kọ́ lọmọ Ọ̀yọ́ bọ̀ èmi ni speaker fún Ọ̀yọ́ lẹ́ni. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ the speaker of Ọ̀yọ́ empire wọ́n bá ń sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ listing Ààrẹ Al-Maroof the speaker of Ọ̀yọ́ empire both home and in diaspora wọ́n bá àbáwá Ọwọ́adé àti àwọn ìgbìmọ̀ wọn àti gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ wọ́n bá yín sọ̀rọ̀ ẹ gbọ́ ohun tí ààrẹ ń wí. gbogbo ẹnu ni mo fi sọ ọ̀rọ̀ táwa bá sọ mo rí gbogbo nǹkan táwọn àwọn blọ́gà gidi àwọn alálùbáríkà ìyá mi Ẹsábọ̀dù sọ̀rọ̀ ó ní ṣáà Al-Maroof nìkan lọmọ Ọ̀yọ́ ni whereas a ní speaker lọ́yọ̀ọ́ we keep quiet eléyìí ò ń ṣe ọ̀rọ̀ jà kábíyèsí ibikíbi ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ti Gbọ́ọ̀rà odidi Aláàfin ẹ gbàgbé orúkọ Ọwọ́adé odidi Aláàfin lọ sí Gbọ́ọ̀rà àbíbo náà pé
wọ́n ti ilẹ̀kùn mọ́ ọba Aláàfin tí ò ṣẹlẹ̀ rí àwọn ọmọ ọ̀tá gbọ́ ọ̀rà ṣé kò ti yẹ kí ẹni ṣe. Almaroof ẹ ń sọ lórí Igbó Ọ̀rà wípé odidi Aláàfin lọ sí Igbó Ọ̀rà wọ́n wá tilẹ̀kùn wọ́n ti géètì mọ́ Aláàfin ìtumọ̀ ẹ̀ ni wípé Aláàfin ò dáa ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ọba lọ sí ìlú kan àwọn ará ìlú ọ̀hún wá tilẹ̀kùn mọ́ ọba nǹkan méjì lọ́ba gbọ́dọ̀ ṣe yálà kọba yọjú sí wọn tàbí kí ọba jùrù kẹrẹ láti fi pọ́n wọn lé ṣùgbọ́n ṣé Ọwádé ṣe bẹ́ẹ̀ ni Almaroof Ọwádé ò ṣe kánú gbogbo ẹ̀ àwọn sọ ṣé Ọọ̀ni Adéyẹyè òun ló fẹ́ lọ síbì kan ní àwọn ọmọ ọ̀tá ìlú ọ̀hún wá dènà dé ní òní jáde sí wọn no jíjáde sí wọn ẹ gbọ́dọ̀ kún wọn nítorí pé ẹ gbọ́dọ̀ wà ní the same level pẹ̀lú wọn bọ̀ kí lẹ ṣe níṣẹ́ lẹ bẹ̀rẹ̀ sí ní yìnbọn níbẹ̀ lẹ ṣẹlẹ̀ sí ní yin tear gas láti lè scared wọn Adé Almaroof orí fídíò ọ̀hún ni bóyá ẹ rí ẹ jọ̀ọ́ ẹ bá mi tag Almaroof sórí fídíò yìí bóyá wọn á wò torí pé màá àtàṣì fídíò yẹn mọ́ fídíò tí mò ń ṣe yìí ọba lọ sí Igbó Ọ̀rà wọ́n wá tilẹ̀kùn wọ́n búlọ́ọ̀kù ọ̀nà wọ́n ní Aláàfin ò gbọ́dọ̀ kọjá wọ́n ní àwọn ọmọ ọ̀tá kó àwọn ọmọ ìlú ni ẹ má pè wọ́n lọ́mọ ọ̀tá àwọn ọmọ ìlú tí wọ́n rí wípé ìwà ìbàjẹ́ ìwà tí ò dára Aláàfin wù ni àmọ́ tó bá jẹ́ ọba tó kó ẹbí tó kó ara mára níṣe ló yẹ kó jáde sí wọn níṣe ló yẹ kó jùrù kẹrẹ sí wọn níṣe ló yẹ kó ṣàdúrà fún wọn níṣe ló yẹ ká rí fídíò níbi tí ọba yẹn ti ń bá wọn sọ̀rọ̀ àmọ́ kò ṣe bẹ́ẹ̀ Ọwádé ò kúrò nínú jíìpù wa kódà kó yọrí ìta níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní tear gas láti lè scared àwọn ọmọ yìí èwe àwọn teenagers dẹ̀ ni wọ́n látàrí ìdí èyí ó fi ń sọ fún yín wípé ẹ̀ẹ̀dánlé pé kí ni o ẹ̀ẹ̀dánlé ẹ lọ wò Ọọ̀ni nígbà tí Ọọ̀ni lọ sí Mọdákẹ́kẹ́ ẹ wo ìjà tó wà láàrin Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ láti complete 10 years tí Adéyẹyè ti gorí àga àléfà Ọọ̀ni kò tí ì yọjú sí Mọdákẹ́kẹ́ báyìí for a seconds after 10 years ló tó dé ààfin Mọdákẹ́kẹ́ ẹ wo bí wọ́n ṣe pọ́nlé ẹ wo bí àwọn ọmọ Mọdákẹ́kẹ́ sọ pé kí Ọọ̀ni yọjú sáwọn kí ni tọ́ni ṣe Ọọ̀ni sì dìde nígbà tí wọ́n jíṣẹ́ fún wípé àwọn ọmọ ìlú ní kẹ́ yọjú sáwọn o ó sì lọ pé ẹ fún òun ní 5 minutes òun ń bọ̀ wá yọjú sí yín ẹ fún òun ní 5 minutes òun ń bọ̀ wá yọjú sí yín ohun tí wọ́n ń pè ní ọba nìyẹn Almaroof ohun tí wọ́n ń pè ní ọba òun lẹ ti rí yìí ìlú táwa àti wọ́n ti jọ jà tá a ti jọ ní gbólóhùn aṣọ tá a ti jọ pa ara wa tá a ti jọ jólé ara wa after 10 years tí Ògúnwùsì ti jẹ ẹ ká máa sọ number of years tí ìjà fi ṣẹlẹ̀ tí ò sí rẹpọ láàrin wọn o a kàn ń sọ ìgbà tí Ògúnwùsì jẹ ní o torí tẹ bá hà di years tó Ògúnwùsì jẹ pẹ̀lú ìgbà tó gún bẹ̀rẹ̀ pẹ̀lú almost like 25 years nìyẹn o tí ìlú méjèèjì tọ́ba wọn ti jọ fojú kan ojú then àwọn afojú kan ojú lẹ́ẹ̀kan ẹ wo bínú àwọn aráàlú yẹn ṣe ń dùn ẹ wo bí ọba yẹn gan bó ṣe yí padà wá yé Ọọ̀ni sí irú òṣèlẹ̀ lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ àti Igbó Ọ̀rà wọn ṣáàjà but wọ́n fi ń yẹ yín wípé there is an internal issue within Ọ̀yọ́ regime tó yẹ kẹ́ yanjú tẹ̀ tí yanjú ẹ padà sílé kẹ́ lọ yanjú ẹ̀ àwọn àgọ́ ọ̀jà ń bẹ ẹ tí yanjú ẹ̀ ẹ wá lọ bá ọba kọ́ ọba ni wọn àti kàn wọn lábùkù wọn ṣẹ̀ bẹ̀rẹ̀ àbùkù ni àbùkù olóròǹbó ẹ mọ̀ pé ẹ ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ Almaroof ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹ ti ta sílẹ̀ bàbá Ọ̀yọ́túnjí tó tọwọ́ yín kú ẹ tí mọ̀ wípé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ló kí bàbá yẹn tó kú ló ní gbólóhùn tó sọ̀kalẹ̀ tó sì ń jà yín àti wo Almaroof gan torí pé wọ́n ló ṣokùnfà kú bàbá ọ̀hún ẹ tí ìran yẹn ẹ yanjú yẹn ẹ tún ràn míì. baálé Igbó Ọ̀rà làbọ̀ baálé Igbó Ọ̀rà ṣé kò yẹ kó ti bọ́ta fún public kó ti bọ́ síta láti wá tọrọ àforíjì ẹ má jẹ. wàhálà máa wà báyìí báwo bí tí gáàsì yẹn ti lọ ọdún lẹ́yìn náà. wọ́n fẹ́ káláàfin lu ara o. wọ́n ti géètì mọ́ aláàfin o wọ́n fẹ́ káláàfin lọ o.
ká súnmọ́ wọn díẹ̀. Tí a gà sí. No, kí a bí èso lọ dáhùn lè ní. Bọ́lá! Àwọn yìí máa gbẹ̀rẹ̀ sí gbó. Èló ló bá fẹ́ fún wọn mẹ́rin sí. Èló ló fẹ́ fún wọn báyìí. Àwọn security ó yá àwọn. ètò ìbò àárí yẹn. Now, irú apology wo ni ààrẹ Almoruf ní kí kábíyèsí ọ̀ọ́bálẹ̀ gbọ́ra kí wọ́n wá ṣe lẹ́yìn ìgbà tí ẹ fìbọn tú àwọn ọmọ yẹn ká àti tear gas tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì farapa? Èló tẹ́ bá gbọ́ ẹ̀rí pọ́ mẹ́rin èló gan ni Ọwádé fẹ́ fún wọn? Ẹ lè fún wọn 100,000 tán. Ọba kan tiẹ̀ wá fún wọn lówó jù, ó fún wọn ní 150 pé èèyàn mọ mi. Ọba jáde má ṣe fídíò, ẹ̀yin ọmọ mi ẹ dàgbà ẹ ga ẹgbẹ́ owó ìmúfin yẹn lọ pé wọ́n á dẹ̀ jẹ́ kó bá kọjá. Ayé àtijọ́ ni ọba ń bẹ̀rẹ̀, ayé ìsìn yìí ọba gbọ́dọ̀ rò pẹ̀lú àwọn youth ni. Irú ọba bẹ́ẹ̀ ni wàá lulẹ̀ pẹ́ làwọn èèyàn fẹ́. Ẹ ń sọ̀rọ̀ Esabod, kí lẹ́ Esabod fẹ́ fọ̀ ní ṣe? Esabod tó ní kí Almoruf mú, tó ní kí Olúwo tó ní kó mú 500 million wá kó ń bá tákù ọ̀ ni. Olúwa, látàrí ìdí èyí ẹ̀yin náà rí bó ṣe jẹ́ pé ìbọn ò ní wọ́n fi tú àwọn ọmọ yẹn ká. Kí wá ní apology tẹ́ fẹ́ kí ọlọ́rà of ọ̀rà or whatever tí wọ́n bá ń pe ọba bẹ̀ tẹ́ fẹ́ kó ṣe? Ọba bí ò ní apology kankan tó fẹ́ ṣe, kò ní public apology because ẹ ti ṣèdájọ́ fún alára yín lọ́wọ́ ara yín. wọ́n wá pe ìpàdé lọ́balọ́ba lẹ́kọ̀ọ́. Wọ́n invite bàbá wa láàfin according to reliable source. Wọ́n ní àwọn tí wọ́n gba àwọn protocol aláàfin wọn ò tètè sọ fún bàbá ó late. Kábíyèsí, with due respect sir, ìjọ́kíjọ́ tó bá ti pè yín party tẹ́ bá ti mọ̀ pé late, kábíyèsí ẹ má lọ mọ́. Mo lè sọ fún yín kí n pè yín wọ́n náà wọ̀n kẹ́ ìwò pé ọ̀rọ̀ tó ń sọ ò nítumọ̀. Kábíyèsí, ẹ máa ní láti gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń sọ o. Tẹ́ ẹ bá ń gbọ́ gbogbo ọ̀rọ̀ mo mọ̀ pé ń gbọ́, ẹ ní láti gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń sọ. Àrífín yìí ti ń pọ̀ jù. Ìtẹ́tẹ́ jókòó lẹ́yìn gbogbo ọmọ Ọ̀yọ́ ló ní. Bẹ́ẹ̀ ni, ibi tẹ́ ẹ bá ti wá mọ̀ pé ó máa gba àbùkù wá, ẹ má wulẹ̀ lọ. Sanwó-Olú o, Buhari o, whatever o, kí náà pé president wa lé ní bàbá wa Tinubu ò bá pè yín. Ní tó bá ti mú yín pẹ́, ẹ má lọ mọ́. Bẹ́ẹ̀ ni, kábíyèsí, ọmọ ìbírò Kẹ́lámídì, àwọn èèyàn ní mò ń spice. Bẹ́ẹ̀ Ṣe àkọ́ni pé wípé Aláàfin ó pẹ́ débi ìpàdé ọ̀hún tàbí ó pẹ́ kí wọ́n tó fún ní notification, irọ́ tó jìnnà ṣòótọ́ ni. Mo sọ nínú fíìmù wípé àwọn ọmọ Ọ̀yọ́ kan ń bínú, wọ́n ti tán àti gbé àwọn ìgbìmọ̀ tí wọ́n organize program yẹn àti bí wọ́n ṣe fi Ọọ̀ni jẹ kó chairman ni wọ́n ṣe tán àti gbé wọn lọ court. Àwọn kan ní irọ́ ni mo ń pa. Mo rò wípé ó náà lẹ ti ń gbọ́ ní ẹnu Almoruf wípé àbùkù ńlá ó náà nílé ìjẹ́ sí àwọn. Kódà tí bàbá wa Adérẹ̀mí bá sì ń bẹ ní ayé lónìí, Ọọ̀ni náà ni wọ́n á fi jẹ kó chairman. Ní tí bàbá lè ṣe ni pé kí bàbá má wulẹ̀ lọ síbi ìpàdé ọ̀hún, ó lè má yọjú, ó lóun bí sí, ó lè travel lásìkò bá náà. Ṣùgbọ́n wípé Adéyẹmí á wà lórí oyè, Ọọ̀ni náà sì wà ń bẹ̀, Ọọ̀ni náà ni wọ́n á fi jẹ kó chairman. Kò sí bàbá yẹn ṣe fẹ́ ṣe nítorí pé àwọn tí wọ́n gbé ètò yẹn kalẹ̀ wọ́n mọ ìtàn, wọ́n mọ history àti ìtàn yé wọn dáadáa. Bóyá nítorí pé Almoruf, bóyá nítorí pé kí n sọ wípé àìjókòó dáadáa kẹ́ lọ wo history nípa tí ìwé àti original ìtàn tó sọ nípa Ilé Ifẹ̀ àti bí Ilé Ifẹ̀ ṣe rú. Pé Ọ̀yọ́ jẹ́ empire láyé ọjọ́ òní. Empire tí wọ́n jẹ́ yìí, wọ́n ti rún Ifẹ̀ sì dúró àti Ilé Ifẹ̀. Ogun wo lẹ́rí tó kó fẹ̀ rí, ogun wo lẹ́rí tó rún fẹ̀, ogun wo lẹ́rí tó wá sífẹ̀ nídìí, tó gbọ́n wá sí Ifẹ̀ nídìí, tó wá lé wọn kúrò níbi tán wà tẹ́lẹ̀, tó wá lé wọn síbi tán wà sí inú irọ́, kò sí. So látàrí ìdí èyí, Ọọ̀ni ló tọ́ sí tí wọ́n fi jẹ. Kódà nígbà tí Adérẹ̀mí wà láyé, Adérẹ̀mí náà ni gọ́fúnà, ó náà tó ní ọba, ó náà tó lórí àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà. Ẹ lọ ṣèwádìí dáadáa, ẹ lọ wádìí. So pé ẹ wá fẹ́ gbèjà ọwọ́ Adé,
ẹ̀dẹ̀ sọ́sìn ẹni ẹ̀ ò gbèjà Ọ̀wọ́ Adé ẹni orí àpèrè Aláàfin lẹ̀ ń gbèjà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó kù náà tí wọ́n ń jà fún Ọọ̀ni a ò gbèjà Ọọ̀ni a ò gbèjà Adéyẹyè orí àpèrè Oòduà òun náà ni àwa náà ń gbèjà látara pé kẹ́ ẹ má ba tẹnu àbùkù bá orí àpèrè yẹn mọ́ kẹ́ ẹ má fi ẹrẹ̀ yí gbogbo ọmọ káàárọ̀ oòjíire lára kẹ́ ẹ má fi ẹrẹ̀ yí gbogbo ọmọ kóòtù oòjíire lára òun làwa náà ṣe ń jáde fún yín láti sọ fún pé ẹ bá ṣe báyìí torí pé Yorùbá ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ńṣe ló yẹ kẹ́ ẹ tọ́ bó ṣe eléyìí tẹ́ ẹ ṣe wá ń para yìí tẹ́ wá ń bínú tẹ́ ń fapá jánu ó ti ṣẹlẹ̀ náà ó ti ṣẹlẹ̀ yálà ẹ wá ní AI ló gbé ọba sórí àga padà tí Ọọ̀ni dúró tí Sultan Sokoto dúró tó yẹ Aláàfin Ọ̀yọ́ náà dúró fine all well and good àwọn yẹn tó àwọn tó pọn ilé gan tó máa ń fi AI gbé tó wọn náà kó ṣeéṣe kó má ṣe AI ó lè jẹ́ rí but it will be another section entirely kì í ṣe section ibi tí wọ́n ti ń give speech tàbí ibi tí Ọọ̀ni ti ń give speech tàbí ibi tí Sanwó-Olú ti ń give speech òun níbẹ̀ yẹn it may be bóyá ibi tí wọ́n fi àwẹ̀jẹwẹ̀ mú wọn sí tí wọ́n ti wá tó stable yẹn pẹ̀lú àga oníkálukú àti orúkọ wọn ó lè jẹ́ ibẹ̀ òun níbẹ̀ kì í ṣe bí real main ceremony yẹn gan òun níbi tí ẹ̀rí yẹn látàrí ìdí èyẹ yẹn ọmọ Ọ̀yọ́ ẹ má bínú ipò tó yẹ kí Aláàfin Ọ̀yọ́ wà ipò òun náà ni wọ́n tó sí. bẹ́ẹ̀ ni Ìbírónkẹ́ òun ló máa kọ́kọ́ débẹ̀ kábíyèsí òun kíyàn ẹ máa dé wá kí kábíyèsí lórí ìjókòó ni kábíyèsí Aláàfin dúró lórí time tí bàbá bá lóun fẹ́ sọ̀rọ̀ 2 hours ṣe ò ní kù ìṣẹ́jú kan tó bá kù 5 minutes á bèrè lọ á tún bèrè pé ẹjọ́ mo kò kù ìṣẹ́jú máa lọ ẹ jẹ́ kí n sọ ọba wa Ọ̀wọ́ Adé gbogbo wa nínú wa dùn o àwọn tó ń lead yín wọn lead yín dáadáa ó yẹ kó ti lọ sí iwájú kó tó di pé dé kó ti lọ wo àyè irú ìtẹ́ lọ lẹ́kọ̀ọ́ yóò tiẹ̀ wá nítumọ̀ sẹ́mi rárá àtọ́ kábíyèsí ní ọjọ́ mi èmi ń sọ ni tí bá pe kábíyèsí ẹ lè má dá mi lóhùn fọ kábíyèsí tẹ́ ẹ bá ti lọ síbẹ̀ ẹ jẹ́ kí àwọn tẹ́ ẹ bá mú dání kọ́kọ́ lọ clear seat yín sílẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ti ìgbìnà ẹ̀dọ̀ náà oríṣiríṣi làwọn èèyàn sọ̀bọ̀ wọn sí ń bẹ̀ before kẹ́ tó move àwọn tó wà wájú yín bàbá tí kò bá wọ ẹja change cabinet kò ń ṣe dandan o táwọn tó wà ń bẹ̀ ò bá wà capable ẹ change cabinet wọn kẹfẹ́ lómi síbẹ̀ ẹ ń lọ bẹ̀yìn gbàtẹ́ dẹ́tẹ̀ kó yẹn àwọn náà máa kọ́kọ́ lọ kẹ́ tó bọ́ọ̀lù ẹnu mọ́tò rárá àwọn náà máa kọ́kọ́ lọ wo síìtì yín tó bá ti ní pé kò sí síìtì Aláàfin kó pe àwọn kan tó wà ń bẹ̀ tó bá ní pé kò sí síìtì kábíyèsí ẹ bọ́ọ̀lù ẹ tán padà gbọ́mọ wá kí ni owó ló ná ni èmi ò rí owó bàjẹ́ ni o tá a bá yọ àwọn tó ń tútọ̀ kọ ta ló lórí láyà láti wojú Aláàfin. ìlànà àlùmọ́rò bó sọ mú ní ẹ̀mọ́ta ẹni tí a bá yọwọ́ àwọn tí wọ́n ń tún ìtàn kọ ẹni ta ló lórí láyà láti wojú Aláàfin nígbà tí Aláàfin gan sì jẹ́ Aláàfin ẹ lọ wo gbogbo ìtàn àwọn Aláàfin pátápátá tí wọ́n ti jẹ wọ́n padà lé wọn kó lórí òye ni o ó sì ṣe kẹ́ mọ́mọ́ tán o bàbá Adéyẹmí wà Awólọ́wọ̀ ló lè kó lórí òye o àbí ẹ lọ wo ọ̀tàn ni ó mà ṣe fún yín o ó yẹ kẹ́ lọ máa ka history o ẹ lọ padà sí school history bàbá tó bí Adéyẹmí tẹ̀yìn pínlẹ̀ wọ́n lé bàbá ẹ̀ kó lórí òye ni bàbá ẹ̀ ò lóye pé wọ́n lè kúrò Awólọ́wọ̀ ló lè kó lórí òye Awólọ́wọ̀ sọ pé gbogbo ìran wọn ò gbọdọ̀ jẹ ọba mọ́ títí bá wà sọpọlọ pé Ọọ̀ni síjú adé ó jẹ́ kí ọba Adérẹ̀mí àná tó gbèsè ló jẹ́ kó rọ́bà jẹ ìyẹn number 1 kí náà ti ń pè Àwólẹ̀ Àfọ̀njá ló lé Àwólẹ̀ kú lórí oyè o wọ́n lé Àwólẹ̀ kú òní o àwọn Aláàfin nìyẹn o wọ́n lé Àwólẹ̀ kúrò lórí oyè tí wọ́n lé kú pàpàtà tí ò dúró tí wọ́n lé Aláàfin nìyẹn o Aláàfin yìí náà ti jẹ́ tí ìyàwó ẹ̀ sọ wípé bàbá ẹ̀ tiẹ̀ jù báyìí lórúkọ ẹ̀ tiẹ̀ jù báyìí lọ tó ní kàn lọ gbé orí bàbá àti ìyá ẹ̀ wá wọ́n lé òun náà kó lórí oyè ni ẹ lọ wo history àwọn Aláàfin pátá máa ṣe iṣẹ́ ní ọ̀rọ̀ tẹ́ sọ yìí máa jókòó máa sọ history àwọn Aláàfin wa ní ká bá mi sẹ́ndẹ̀ sí bóyá ẹ̀ mọ̀ wípé àwọn Aláàfin ò ráyé gbé gbogbo àwọn Aláàfin tí wọ́n jẹ láyé Ọ̀yọ́ empire láì gbé wọn àráyé gbé wọn àrítàn rí kọ wọn ò rí ìtàn rí wọn ò rí kọ so látàrí ìdí èyí tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ padà sórí history
pé kò sí ìran Ọ̀yọ́ kan tó rí ìtàn rẹ̀ kọ tó bá ń sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ orúkọ lásán tẹ́ ń jẹ́ náà ní empire ó dẹ̀ ti run empire yẹn ti run so mo fẹ́ láì lọ yẹ díẹ̀ nínú ìtàn àwọn Aláàfin tó jẹ Aláàfin tó dẹ̀ gbẹ́sẹ̀ yìí gbogbo tí wọ́n ṣe náà ẹ̀rí pàwọn náà rí tàn rẹ̀ kọ èrú ni wọ́n fi ṣe ìjà tó wà láàrin àwọn àti Ògbómọ̀ṣọ́ olólùmọ̀ yẹn Aláàfin Ọ̀yọ́ tó gbẹ́sẹ̀ yìí àwọn àgọ́ ọ̀dájáde pé ẹ̀hún ló pa sípa tí bàbá yẹn ò dẹ̀ lé di fẹ́ẹ̀nẹ̀ tó fi kú gbogbo wàhálà yẹn sì wà nílẹ̀ sí táwọn yẹn lọ sọ pé àwọn òwúlẹ̀ jásápá máa àwọn fẹ́ jẹ àgọ́ ọ̀gá tiwọn báyìí ẹ lọ wò ó nítorí pé ẹ kì í fọwọ́ síbi tọwọ́ gbé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí tàn rẹ̀ kọ tẹ bá ń sọ ni pé ta ló gbéná ojú àlẹ́ lórí ẹ̀pá o máa gbé wọ́n gbéná ojú Aláàfin dáadáa àwọn tí ò tó Aláàfin ló ń gbéná ojú Aláàfin wọn àtó gbéná ojú Aláàfin Àfọ̀njá Ìlọrin kọ́ tó gbéná ojú Aláàfin tí kò lé Aláàfin kúrò mi tó wà sí èyí kọ́ ló jẹ́ kí Ìlọrin ó bọ́ lọ́wọ́ Yorùbá ẹ tún sọ̀rọ̀ Àfọ̀njá ẹ tún sọ̀rọ̀ Ọ̀yọ́ ẹ tún sọ̀rọ̀ Ọ̀yọ́ mi àwọn yẹn tú Ọ̀yọ́ ni wọ́n tú Ọ̀yọ́ ló jẹ́ kẹ́ padà wá débi tẹ́lẹ̀ lónìí so ẹ yẹ kẹ́ máa ro ọ̀rọ̀ kẹ́ tó sọ̀rọ̀ sá ẹ yẹ kẹ́ máa ro àwọn kan mọ̀ jẹ́ pé wọ́n mọ̀ gbọ́ wọ́n sì mọ èsì fọ̀ ẹ ṣe gan ni bọ́dà mi. ẹ jẹ́ àgbàgbé orúkọ pé bàbá yẹn ń jẹ́ Ọ̀wádé Akeem Ẹlẹ́wẹ̀ẹ́tù Aláàfin là ń sọ̀rọ̀ èyí èmi ò sọ̀rọ̀ Akeem mọ́ báyìí àmọye tó ń jẹ́ Akeem àmọye tó ń jẹ́ Ọ̀wádé bọ̀ Aláàfin là ń sọ báyìí sìn bẹ́ẹ̀ ni ọba Aláàfin Ọ̀yọ́ ó là ń sọ kábíyèsí ẹ change àwọn tó ń bá yín ṣiṣẹ́ tó bá lè ṣiṣẹ́ dáadáa ẹ jọ àrífín yẹn ti ń pọ̀ jù àwọn kan sọ fún wa wọ́n ní NAFTA kínní wọ́n padà gbé sókè àwọn kan gbé wọ́n ní ai ní ṣẹlẹ̀ mọ̀ páwọn ará bí wọn láìkí anything pertaining to Aláàfin kábíyèsí nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ jẹ́ ká rearrange cabinet because eléyìí ti ń di àrífín fún àwọn ọmọ Ọ̀yọ́ ó dẹ̀ ń gbomijó lójú àwọn míì ibi tí mo kúkú jókòó sí nínú ilé mi àti bí ìjẹrin àti ti gbọ́ ọ̀rọ̀ mo ti ń gbọ́ lóríṣiríṣiríṣi kábíyèsí ọba wa Aláàfin ti ìlú Ọ̀yọ́ àwọn tó ń to iṣẹ́ yín yẹn èmi ò rò pé wọ́n ń toṣẹ́ dáadáa àwọn tó ń tẹ̀lé yín yẹn mo fẹ́ kọ́ gbọ́ èmi ò jí sòro torí mi ìlówó ti fẹ́ gbà lọ́wọ́ ẹnìkankan kò ṣe protocol Aláàfin àbí commissioner Aláàfin kan àbí kíníkan Aláàfin ló fẹ́ fún mi lówó bọ̀ tá a bá sòótọ́ ọ̀rọ̀ kí ló dé ibo la jókòó sí. ẹni lẹ́tà tó bá fẹ́ jáde láti Ọ̀yọ́ ẹ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ wò ó ẹnì kò ń dàlú ṣe bẹ́ẹ̀ ni a lè l'Aláàfin olórí ni Aláàfin ò lè dá ṣe because àbùkù tó bá ti kan Aláàfin Ọ̀yọ́ tó ti kan ọba Ọ̀wádé ó ti kan gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ káàkiri àgbáyé enough is enough ó tó gẹ́. I don't want to say anything. I want to keep quiet. But in bá dákẹ́ ṣé wọ́n ní sọ pé ọmọ ìdákẹ́. Ẹ̀yin tó wo Ológun Dúdú ó ti tún bọ́ta ó tún ti fa Aláàfin pa. Yorùbá Space TV ọ̀rọ̀ ẹ̀ wà ń bì. Sórí blogger tó bá ń gbé show àwọn èèyàn ń support. Bóyá ọmọ ọ̀fẹ́ ní ẹ̀mí rí o. Níbi tí ọmọkùnrin yìí ti ń sọ̀rọ̀ sí Aláàfin òun rẹ́rìn and you are a blogger. Bó tó bá jọmọ Ilé-Ifẹ̀ ní ẹ má bínú bọ̀ tó bá ń ṣọmọ Ilé-Ifẹ̀ ẹ̀tọ́ ò ṣe o. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká blọ́ọ̀gì nǹkan tí a máa blọ́ọ̀gì lọ́jọ́ iwájú. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí tó bá bí inú ẹ má bínú àbúrò yín ni mí ẹ̀gbọ́n yín ni mí bàbá yín ni mí ọkọ yín ni mo jẹ́ ọmọ yálàyà yín ni mo jẹ́ eléyìí ti tó gẹ́ kábíyèsí kò ṣe dandan kẹ́ ẹ lọ sí gbogbo òde tó bá ti pè yín o. Kódà tó bá fi dídẹ́ mi bàbá mi ó yẹ kẹ́ jókòó lé for now ni ọba Akeem Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ẹ́tù orí ìtẹ́ bàbá yín tẹ́ wà yìí kò ṣètẹ́ kékeré o ẹ pẹ́ o ẹ gùn lóye àsìkò tiyín aboyún lé abíwẹ́rẹ́ àgbọn aláwọ̀ àwọ̀ àlàbòsò ọmọ yìí náà ni. Àṣẹ Almaroof ń ṣe àdúrà fún Ọ̀wádé pé àsìkò tí wọ́n pẹ́ lórí oyè aboyúnlé wọn abíwẹ́rẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn àgàn wọn àtàwọn alákòóso agbára Olódùmarè ìlú àtúbà ìlú Ọ̀yọ́ àtúnṣe bẹ́ẹ̀ sì ni gbogbo rògbòdìyàn tó ń bẹ wídìndì Ọ̀yọ́ Olódùmarè àbáwá túnṣe bẹ́ẹ̀ sì ni Aláàfin tìlú Ọ̀yọ́ àwọn náà ṣe ohun tó tọ́ náà ṣe ohun tó yẹ kò sí ẹnikẹ́ni tí ó ń rí Aláàfin fín Almaroof kò dẹ̀ sí ẹnikẹ́ni tó ń fi Aláàfin wọlé especially gbogbo àwa tá a ti ń retí
kí a rí ọba tuntun míì nílùú Ọ̀yọ́ ṣùgbọ́n ọwọ́ tí wọ́n gbé wọlé òun ló bà wá lẹ́rù, òun ló jọ wá lójú, òun ló ṣe wá ní kàyéfì, òun ló jẹ́ ká wò wípé ibi tá ẹni agbójú òkun lé onítọ̀hún ò jẹ́ ní àgbà. Kò sí tí Yorùbá kan fẹ́ gbà nínú kí ó tánìṣe ọba kan, ọmọ aládé làwa náà, ọmọ ọba ni wá. Àmọ́ tá a bá rí ọba tí ẹ̀mí wá rọ̀ mọ́, tá a rò pé ọ̀dọ́ lẹ́ni yìí, ó yẹ kí ìrẹ́pọ̀ ó yẹ kó wà, ó yẹ kí àjọṣepọ̀, ó yẹ kí ìdàgbàsókè kó bá ilẹ̀ Kóòtù Òjìrè. Tí ọba kan máa ń gbé sókè, tọ́ba kan wá ń fà á lẹ̀, kò sí béèyàn ṣe ní sọ̀rọ̀. Almaroof, ẹ lọ jókòó, ẹ lọ sórí social media, ẹ lọ search dáadáa, ẹ rí wípé àwọn lọ́balọ́ba míì gan sọ̀rọ̀ against Aláàfin Ọ̀yọ́. Ká má tó wá sọ pé àwa ordinary person, àwọn tó jẹ́ àwọn ọba gangan tó jẹ́ àwọn ọba, wọ́n ń sọ̀rọ̀ àlùfàǹsá àti ìwà ìdá tí Aláàfin Ọ̀yọ́ ń wò. Wọ́n ń sọ̀rọ̀, kì í dẹ̀ sí pé bóyá pẹ́ẹ́rì ẹ rí ẹ̀kọ́ tí kún ẹ sí bẹ́ẹ̀ ni pẹ́ẹ́rì ni eléyìí tí ó lè yẹ kó rí bẹ́ẹ̀. Látàrí ìdí èyí kì í ṣe tó dára rárá àtọ̀. Ẹ wá wò ó, ní tó tún wá jẹ́ kí gbogbo òtún wá dojúrú, òun náà ni ikú bàbá ọba Ọ̀yọ́túnjí. Níbi tó yẹ kẹ́ ẹ ti dúró lórí òtítọ́ àti òdodo, ẹ ò dúró lórí ẹ̀, ẹ tún gbè sẹ́yìn kankan, ẹ̀yin ẹ búra tẹ́ ẹ bá ti gbè sẹ́yìn kankan lórí ọ̀rọ̀ bàbá Ọ̀yọ́ yìí, ẹ̀yin wá búra gbangba. Tẹ́ ẹ bá ti gbè sẹ́yìn kankan, gbogbo fídíò yìí pátá tẹ́ ẹ sílẹ̀ bàbá Ọ̀yọ́ yìí, ẹ gbè sẹ́yìn Aláàfin, ẹ sọ ohun tí ń dò òtítọ́ ọ̀rọ̀. Bàbá yìí ni wọ́n ná o, ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀, wọ́n gba fóònù ẹ̀, ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀, wọ́n fọlọ́pàá mú, ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀, ó kú ní ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ tí wọ́n mú, ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀. Tí tó bá jẹ́ yìí náà ṣe lè gbàrú ẹ̀, ẹ wá sọ wípé àbùkù ń ta Aláàfin Ọ̀yọ́. Ẹ tí ì mọ nǹkan kan o, ẹ tí ì rí nǹkan kan o, késekése lẹ́sìn rí o, kàsàkàsà sì ń bọ̀. Ká wá mú yẹn kúrò ńbẹ̀, kí wá ló wá dé táwọn tẹ wá jọjọ́ ọmọ ìlú, àwọn àgọ́ ọ̀jà, pé táwọn náà tún wá ń yarí. Ṣé bí ọmọ Ọ̀yọ́ làwọn náà, àwọn náà ṣe ń yarí sí torí pé tó ti wà ńlẹ̀ ní tí ẹgbìnrin ọ̀tẹ̀ tí Aláàfin àná ti gbìn sílẹ̀ olóńrù yìí. Ó gbá ń tẹ́lẹ̀ pé ẹ kọ́ lọ tún ilé ṣe náà, kẹ́ ẹ tó máa fi igagbága pẹ̀lú Ọọ̀ni tilé Ifẹ̀, ẹ padà sílé, ẹ lọ tún ilé ṣe náà. Tẹ́ ẹ bá tó létí ilé bá tò kì bá dà. Ẹ wúrú tó ṣẹlẹ̀ sí Aláàfin, tí àwọn ọmọ ìlú tí wọ́n ń dènà dé bàbá, tí bàbá sì ní kí wọ́n bẹ̀rẹ̀, tí wọ́n sì àwọn táwọn ọlọ́pàá sì ń yìnbọn. Ṣé yẹn náà dá bẹ́ẹ̀ bí? Ṣé tó dáa ni? Ẹ sọ̀rọ̀ ń pa ẹ wá ní kí ọba ìlú ọ̀hún, ẹni kó wá kó bọ́ọ̀tà kó wá tọrọ apology for what? Àwọn tí wọ́n ti ṣe léṣe, ṣé ọ̀wádé ló máa treat wọn ni?